Ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọdẹ ọdúnbí, ṣàlàáfíà là bá gbogbo lé. Bẹ́ẹ̀ ni, Oòduà Nation ní ọ̀nà àbáyọ. Bí wọ́n fẹ́, bí wọ́n kọ̀, Oòduà Nation ló lè ṣe é. Ǹjẹ́ ẹ ti gbọ́ ìròyìn ayọ̀ leléyìí? Láìpẹ́ yìí ni gómìnà ìpínlẹ̀ Kogi tí wọ́n jáde síta tí wọ́n ní pé àwọn ò ní gbà. Gómìnà náà pariwo pé òun ò ní gbà ó fún àwọn agbésùnmọ̀mí ajínigbé eléyìí tí ẹ ṣe ó tó. Nígbà náà ni gómìnà náà ó jáde síta tó wọnú igbó, ó wọ bí aṣọ sójà tí gómìnà yìí tó wọnú igbó tó tọ àwọn agbésùnmọ̀mí tó tọ̀ wọ́n lọ. Ó ní lọ́wọ́ yìí pé agbésùnmọ̀mí kí agbésùnmọ̀mí tán bá gbámú ó di gbére. Ẹ mọ̀ pé oríṣiríṣi ni àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ tó fi jẹ́ wípé àwọn ìjọba tán bá ti mú àwọn agbésùnmọ̀mí yìí kàkà tó yẹ kí wọ́n pa wọ́n dànù, wọ́n máa ṣe peace meeting pẹ̀lú wọn kí wọ́n ní wọ́n ti dàtúnbí, kán dà wọ́n pọ̀ mọ́ àwọn èrò kán dà wọ́n pọ̀ mọ́ Nigerian soldier, wọ́n lọ máa bá wọn máa jà ń bẹ̀. At the end of the day, àwọn yìí náà ni wọ́n ń ṣe agbátẹrù fún àwọn ìyókù wọn tí wọ́n wá ń pa àwọn sójà wa. Gbogbo eléyìí la ti ń gbọ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n lọ́wọ́ yìí gómìnà ìpínlẹ̀ Kogi gómìnà yìí ṣe bẹbẹ o. Ó ní láyé kò jọ mọ́ pé agbésùnmọ̀mí táwọn bá gbámú pípa ni. Ẹbí ìròyìn náà ti ṣe lọ. Àwòrán wọn lẹ̀ ń wò yìí o. Àwọn ẹlẹ́ṣọ́ ààbò títí ìpínlẹ̀ Kogi wọ́n ya wọnú igbó níbi tí wọ́n ti ń wá àwọn agbésùnmọ̀mí, ibi tí wọ́n rìn dé wọ́n rí ibi tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n kọ́lé sí àbá wọn, ibi tí wọ́n ń gbé. Bẹ́ẹ̀ ni, ká tó wí ká tó fọ̀, àwòrán lẹ̀ ń wò yìí o. Wọ́n dáná sun bẹ̀ ni. Wọ́n kọ́kọ́ dáná sun bẹ̀. Níbi kan tó dáná sun bẹ̀, wọ́n rí àwọn agbésùnmọ̀mí méjì tó jẹ́ pé wọ́n ti fara pa látàrí ìbọn tí wọ́n gbé sá lọ. Ibi tí wọ́n wà ibẹ̀ ni wọ́n ti ń gba ìtọ́jú tí àwọn ẹlẹ́ṣọ́ ààbò, àwọn sójà tí wọ́n gbá wọn mú. Àwòrán àwọn tí wọ́n gbá mú rèé o. Bẹ́ẹ̀ ni, àwòrán wọn lẹ̀ ń rí yìí. Àfi k'Elédùmarè máa ṣàánú wa ni. Gẹ́gẹ́ bí gbogbo ẹ̀ ti ṣe lọ, wọ́n gbà wọ́n lè mú lára àwọn tó jẹ́ wípé wọ́n ti pa oríṣiríṣi àwọn èèyàn leléyìí tí wọ́n ti ṣe oríṣiríṣi iṣẹ́ láabi. Ṣùgbọ́n ká máa dúpẹ́ pé àì ní àwọn gómìnà kankan tó jẹ́ pé àti mú àwọn agbésùnmọ̀mí ó jẹ wọ́n lógún. Gẹ́gẹ́ bí gbogbo ẹ̀ ti ṣe lọ, wọ́n ṣáà mú wọn. Bọ́n ṣe mú àwọn wọ̀nyí, òun ni wọ́n gbé wọn kúrò ńbẹ̀. Wọ́n fẹ́ lọ dá ẹjọ́ fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ní pé èyí tó dáa ni kẹ́ ẹ ṣe o. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ o. Ẹ máa bá mi ká lọ. Kogi government demolish bandit camps, arrest 2 injured bandits. From Lagos to the Kogi state government, led by Governor Ahmed Ododo, has intensified its crackdown on banditry and other criminal activities in the state. Meanwhile, in a major operation, the combined security forces led by the state security advisor, CDR Jerry Omodara, retired, demolished and then set ablaze bandit camps and hideouts in Aherin Bono Community Kaba, Bono local government area. Speaking to journalists at the location on Thursday, Omodara said 2 wounded bandits and fake doctors were apprehended in a settlement in Aherin Bono Community Kaba, Bono local government area. The security advisor, acting on intelligence information, noted that the security agencies arrested 2 wounded bandits, and these wounded bandits were actually receiving treatment from local doctors in the settlement.
Meanwhile, the doctor who were treating the bandits have been apprehended. According to Omodara, the bandits had sustained gunshot injuries in a previous encounter with security forces. Following the arrest, Governor Usman Ododo directed that the bandit camps and the settlement be wiped out. Acting on the governor's directive, the combined security forces demolished the camps, including a makeshift clinic, and then destroyed the bandit farmland and then farm produce. Omodara emphasized that the security agencies have saturated the state, making it difficult for bandits to hide. He warned that anyone caught perpetrating, abetting, or collaborating with criminals would be dealt with, regardless of their status or identity. We received intel that two bandits were receiving treatment in a settlement in Irin Bunu community in Kaba Bunu local government area. We swiftly deployed security personnel and then arrested the two wounded bandits. The governor directed that any house used for treating bandits should be demolished. We are arresting fake doctors treating them and then warning that anyone perpetrating, abetting, or collaborating with criminals will be dealt with regardless of their status. We won't accept that, and we will not accept that, and we are not going to allow it, Omodara said. He stressed that the operation is part of the Kogi state government ongoing onslaught against banditry and other criminal activities, which is yielding unprecedented results. Governor Ahmed Ododo reiterated his commitment to ensuring the safety and the security of lives and the property in the state, is said. Eléyìí ó ní agbára, eléyìí ní nǹkan tí àdúrà tá ń gbà. Gómìnà yìí ti ṣe bẹbẹ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní pé gómìnà ẹnu nìkan ló ní ṣe ti wá rí báyìí. Ó ní àwọn kan tí wọ́n já wọn sí pé ó ní àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń tọ́jú nínú igbó lẹ́yìn tí àwọn sójà àtàwọn ọlọ́pàá tí wọ́n yìnbọn fún wọn ní ibi tí wọ́n ti lọ ṣe àṣemáṣe. Ǹjẹ́ ti rí bí lọ́wọ́ yìí gómìnà yìí ti ṣe bẹbẹ o. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Oòduà nation ní ọ̀nà àbáyọ. Irú nǹkan tá a fẹ́ káwọn gómìnà yòókù máa ṣe rèé, kí gbogbo wa bá lè gbárùkù ti ọ̀rọ̀ yìí. Àwọn ọ̀rọ̀ àwọn ajínigbé yìí ó ti pọ̀ jù, ó ti sú wa, àfi kí Elédùmarè gbà wá. Oòduà nation ní ọ̀nà àbáyọ. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Oòduà nation ló lè ṣe. Àní jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹnáwó. Ẹni tó bá lámábọ̀ láàní dé bá. Elédùà kó bùkún fórílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.